Good morning, everyone. Welcome to Toju Talks. Today, I would just like to watch a small clip with me. Together, let's see how to safeguard children and protecting girls from child abuse within remarried families. Child abuse is an issue of grave concern that requires immediate attention and proactive measure to protect children, particularly girls, from the threat of molestation within remarried families. Parents, especially mothers, play a crucial role in ensuring the safety and well-being of their children. This video aims to provide insights and practical tips on how parents, especially mothers, can safeguard their daughters from potential abuse within their new household. Èmi àtọmọ yìí a ní nǹkan pọ̀ lóòótọ́. Lẹ́ẹ̀mélòó? Yóò tó bí ẹ̀mẹrin. Yóò tó bí ẹ̀mẹrin. Níbo ni ìyá rẹ̀ wà lákòókò tí ẹ fi bá ní nǹkan papọ̀? Àkókò tá a máa ń ní nǹkan pọ̀, ìyá rẹ̀ ò sí níbẹ̀ rárá, ìyá rẹ̀ sí níbẹ̀. Kò sí ìyá rẹ̀ nítòsí wa, ìyá rẹ̀ ò mọ̀ sí gbogbo bẹ́ẹ̀ mi àti ẹ̀sìn mọ́ ìyá rẹ̀ ò mọ̀ sí. Bọ̀ lẹ́yìn ìgbà náà tí Ọlọ́run lóyún, èmi ò mọ̀, ó síkì. Kó tó síkì yẹn, ó sọ fún mi pé wọ́n máa rí nǹkan oṣù wọn mọ̀. Mo á wò pé kí n tó travel, ó sì nǹkan oṣù mo sì travel. Oyún yìí tó lóyún yìí, èmi ò believe pé èmi mo lóyún eléyìí o, torí pé bí a sì máa ń ní nǹkan pọ̀ náà ó lójú bí èmi àti ẹ̀sìn máa ń torí bí mo bá bọ ní nǹkan pọ̀ ọ̀hún, eré ìdúró ní ti bọ ní nǹkan pọ̀ ìyẹn sì wọlé sí ara ẹ̀rí. Àdéhùn òbí tí wọ́n bá bọ ní nǹkan pọ̀ ń tí ọ dànù pé kí ni ń ṣẹlẹ̀. Bí àgbà yẹn gan ẹ kì í mọ̀. Màá tí ọ dànù pé kí ni ń ṣẹlẹ̀, màá fọwọ́ gbé spam àìmọye ìgbà wọn fọwọ́ gbé spam lára mi ni. So mo wá ní lágbájá tí èsè pé ìyìnsẹ̀ máa bóbìnrin sùn, ṣé èmi kí mo lóyún yìí, èmi kọ́ mo lóyún yìí. Ó bá ní ọkùnrin kan ògùn eré òun kìíní kan gbá kan àwọn kan lágbájá in believe torí obìnrin mẹ́ta ni mo ti fẹ́ ìyá rẹ̀ lóṣù kẹta, kò sẹ́ni ó lóyún fún mi. Ó sì á jẹ́ pé wọ́n ni ó pe olóyún fún mi. Ó dà lọ chemistry gba 500 lọ béèrè oògùn tí èèyàn bá rí nǹkan sùn kó rà, sọ fún wọn pé o rí period rẹ mọ́ ní time yẹn. At the end of the day kò sọ nǹkan kan fún mi mọ́ lẹ́yìn tí mo fún 500. Mo sátún travel, ìyá rẹ̀ ló síkì, ó lò bí 3 months tó fi síkì yẹn. Ẹ máa ṣe yọnu àti ẹ̀ ti rí àwọn àti rójú ìjà ní lásà. Fine. Ṣé ẹ̀yin kò lè no fẹ́ jù? ọmọ ohun tí ẹ ní ọmọ ni. Okay, ọmọ. Ta ló sọ ẹ́ dobìnrin? Ẹ tó sọ mí dobìnrin. Sọ̀rọ̀ sí máìkì ní. Ọkọ mọ́mì ló sọ mí dobìnrin. Ṣẹ́gbọ́n tó sọ. Èmi kì í mọ̀ jíṣẹ́ jẹ́ láyé, èmi kọ́, because tí mo tó fi takú nígbà yẹn gan, ó ní oríṣi bí ọkùnrin bíi méjì lára ń dìyẹn tí wọ́n ń wá. Even ìyá rẹ̀ jẹ́rìí sọ̀kan tó deny ẹni tó jíṣẹ́ fún mi pé ọmọ yahoo ni gan. Ẹni tó jíṣẹ́ fún mi yẹn ó sọ fún mi pé ọmọ yín kan ń tẹ̀lé ọmọ yahoo kiri o, ọmọ yahoo yìí fẹ́ ṣe jàǹbá fún ni o, ó deny. Ẹni ẹ̀ wá júwe bí ọmọ yahoo yẹn ṣe rí lọ́sẹ̀ tó jẹ́wọ́, ó sojú ìyá rẹ̀. Ẹ má bínú. Kí ló kọ rẹ? Ọlábọ̀dé Hikmat. Má parọ́. Sórí ọkùnrin nísìnyí wọ́n jẹ́wọ́ pé lóòótọ́ làwọn bẹ́ẹ̀ ní nǹkan papọ̀. Fine. Má parọ́. Sórí àìmọye ọmọ míì tí ò tó ẹ gan tó jẹ́ pé ó lè ti balẹ̀ ọba jẹ́ tí ò tó ẹ rárá. Má parọ́. Ta ló sọ ẹ́ dobìnrin? Ẹ tó sọ mí dobìnrin. Bẹ̀rù Ọlọ́run. Mo bẹ̀rù Ọlọ́run. Mo bẹ̀rù Ọlọ́run, àwọn náà sọ mí dobìnrin. Àwọn ló sọ ẹ́ dobìnrin. Bẹ́ẹ̀ni. Àwọn ló sọ ẹ́ dobìnrin. Bẹ́ẹ̀ni. Fine. Sir, kí lẹ fẹ́ sọ ìyá? Àmọ́ Màtẹ́ máa náwó sókè kí lẹ fẹ́ sọ? Sir. Ṣé òun jẹ́ ìyá rẹ̀ mọ́ nígbà tí ń sọ dògbò? Ipò ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹni ṣé ẹ̀mẹ́rin tẹ́ ẹ bá a sì tẹ́ ẹ sọ pé ẹ sì náà orí ìdúró náà bá a ṣe ẹ̀mẹ́rin. bẹ́ẹ̀ni. Irú iṣẹ́ wo lẹ̀ ṣe ẹ máa mi ò mọ o tẹ́ bá a sí lórí ìdúró láì jẹ́ pé ẹ máa ń lọ sí ilé ìtura. Ní pásẹ́jì inú kọ́mpáàdì tá à ń gbé ni.
passage ní compound ṣé lódodo rẹ pé ń bolẹ̀ ti ṣe. irọ́ ni gbogbo nǹkan tí wọ́n pa wọ́n máa sọ mi pé kí n jẹ́ ká lọ sí òtẹ́ mo dẹ̀ máa sọ fún wọn pé mi ń lọ ìjọ kan ẹni tí mọ́mì jẹ lówó tó jẹ mọ́mì lówó wọ́n jọ lọ àjọ lọ sọ́dọ̀ ó máa ń lálẹ́ ọjọ́ yìí wọ́n sọ fún mi pé yẹn kémi dúró ní bus stop Bàfò kájọ lọ sí òtẹ́ kan tí kò jìnnà síbi bus stop yẹn mo sọ fún wọn pé mi ń lọ wọ́n ní pé rárá pé kì í ṣàjẹ́ kalẹ̀ mo ní mi ń lọ sẹ́niwẹ̀ mo takú títí ìjọ yẹn mọ́mì mi pé wọn ò píkì kọ ìgbà tó yá wọn píkì wọn ní pé àwọn ti wà ní mọ́tò. Ikimot àbí aláwọ̀ kò púpọ̀ níbo ni ẹ̀mí lọ́bẹ̀ ní nǹkan papọ̀. mi lè sọ ìgbà because orí ààrẹ ni mo wà ń gbà yẹn tí mo fi lóyún tí mo fi sọ fún wọn. níbo o lè sọ bí ààyè ibi méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó sórí bẹ́ẹ̀dì wọn ni sórí ẹni ni sórí àga ni àbíbò. orí bẹ́ẹ̀dì mo ń sùn gbà yẹn. orí bẹ́ẹ̀dì ló ń sùn orí bẹ́ẹ̀dì yẹn náà lọ́ tún máa ka ẹ mọ́ bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀dì ẹ̀yọ̀ kan tí wà á ti mọ́ mi jẹun gbé sọ̀rọ̀ pápápá. bẹ́ẹ̀ni fine sir. Yes sir, kí ló kọ yín? Abdulrasheed. Mr. Abdulrasheed. Ọ̀rọ̀ yìí lágbára o. Ọ̀rọ̀ yìí lágbára o. Ọ̀rọ̀ yìí lágbára o. Ẹ lè ọmọ tí jẹ́ pé ìyá rẹ̀ lẹ fẹ́. Tẹ́ ẹ sì lè sọ iye ìgbà tí ẹ̀yin àti ìyá rẹ̀ gan ti ṣe lọ́kọ láya. Ẹ fẹ́ jẹ́ kí ìyá rẹ̀ ó bímọ fún yín. Ẹ ti mú ìyá rẹ̀ lọ lé yín. Àwọn ẹbí yín ti mọ̀ ìyá rẹ̀ ẹ wá ní ìyàwó mẹ́ta lẹ ti fẹ́ tí wọ́n bímọ fún yín lẹ fi wá náwó gan ọmọ ìyàwó yín ṣé ẹ ti wá gbà ní ìsìn pé ńlẹ lóyún inú ẹ súnmọ́ máìkì hàn. gẹ́gẹ́ bíi pé mo bá ní nǹkan pọ̀ kò jẹ́ ń lè pé mi kọ́ kò jẹ́ ń lè pé mi kọ́ torí pé ńgbà tí ìyá sọ ìyá náà mọ nínú àwọn tí mo pọ́ǹtì kí n tó kọ́kọ́ sọ pé láyé èmi kọ́ mo lóyún àmọ́ èsì tí ìyá fún mi ni pé ìwọ ni ìwọ kọ́ nígbà tó ti lè bá ní nǹkan pọ̀ tó ti lè pé ìwọ náà ni kò sí ohun tó fẹ́ ṣe sí. ẹ má wọrí ta mọ́mí yìí kí mọ́ ṣé ẹ gbà pé ọkọ yín ló fọmọ yín lóyún ẹ súnmọ́ máìkì ń pápápá ẹ sọ àìṣẹ́jú kan lá ní ọ ẹ dáhùn fẹ́ rí ọ̀rọ̀ yìí torí tí mo bá sọ̀rọ̀ lójú àwọn tí wọ́n mú mi wá bí lọ́dà gba pé bóyá mo gbè lẹ́yìn ẹ̀ ń gbè lẹ́yìn wọn náà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ti ń ṣe yìí náà torí pé èèyàn ò lè fọ́mọ yín lóyún gan kẹ́ ẹ̀ tún máa jọ sọ̀rọ̀ kẹ́ ẹ̀ tún máa jọ kẹ́ ẹ̀ tún jọ máa ṣe dáadáa ó yẹ kí wọ́n máa gbára yín lọ́wọ́ ara yín ni ó tọ́ ni ó yẹ kí wọ́n máa gbára yín lọ́wọ́ ara yín ni ẹ̀ ń sojú bí ẹni pé ẹ̀ ń sunkún omi kan ò jáwé lójú yín Mr. Rasheed ṣó sì dá yín lójú pé ẹ padà sí Ṣakí báyìí kí lẹ rò pa lè ṣe báyìí Mr. Rasheed kí lẹ fẹ́ ẹ sọ̀rọ̀ ìṣẹ́jú kan lókun kí lẹ fẹ́. kò sí nǹkan kan tẹ́mi fẹ́ ju pé ohun tí wọ́n bá láwọn fẹ́ ni mo bá wọn fẹ́ torí pé lẹ́yìn ìgbà tí nǹkan yìí ṣẹlẹ̀ tí ààrẹ rí gẹ́gẹ́ bíi pé nǹkan yìí ìtìjú ló jẹ́ ààrẹ tíráyè ohun tó mọ̀ gẹ́gẹ́ bí agbára pé láti sẹ́yìn kò ṣẹ́ ló fi transfer sí ọ̀dọ̀ ẹni tó transfer sí láti gbà yẹn dẹ̀ láti owó kékeré wọn ti bẹ̀rẹ̀ títí tí wọ́n gbà bí 40-something,000. Building open communication. Number 1, establish a foundation of open communication with your child is vital. Encourage them to express their thoughts and concerns freely. By fostering trust and maintaining an environment where children feel comfortable sharing their experience, you can detect any signs of abuse at any early stage. Teaching children about personal boundaries is essential for their safety. Educate your daughters on the importance of respecting their personal space and setting limits with others. Empower them to say no when they feel uncomfortable or violated, regardless of the person's relationship to the family. Monitoring relationships. While it is crucial to trust your new partner, vigilance is equally important. Observe the dynamics between your daughter and your spouse carefully. While it is crucial to trust your new partner, vigilance
is equally important. Observe the dynamics between your daughter and your spouse carefully. Encourage healthy interactions and maintain an open line of communication with both your child and your partner. Trust your instincts and address any red flags promptly. Establishing safety measures. Implement practical safety measures within your home. Ensure that your child's personal space, such as their bedroom or bathroom, is respected by all family members. Set boundaries regarding privacy and encourage your daughters to communicate any concerns she may have about maintaining her personal safety. Ẹ fi àyè sílẹ̀ fún ọmọ yín láti lè sọ ẹ̀dùn ọkàn wọn or nǹkan kí nǹkan tí wọ́n bá rí ní agbègbè or within your family to you. Promoting empowerment and assertiveness. Foster a sense of empowerment in your daughter and teaching her assertiveness skills. Ẹ kọ́ ọmọ yín ní àwọn nǹkan míì tó jẹ́ pé ó lè fi gbà rẹ̀ kalẹ̀. In case tó bá wà nínú challenges tá à ń sọ yìí. Encourage her to trust her instincts, speak up about her feelings, and seek help when needed. By developing her self-confidence, you equip her with valuable tools to protect herself against potential abuse. Involving support network. Engage the support of extended family, bí ọ̀rẹ́ or bí àwọn tó jẹ́ pé wọ́n mọ̀ nínú iṣẹ́, such as therapists or counselors, who can provide guidance and assistance in recognizing signs of abuse. Establish a support network that can intervene if necessary. Tó bá jẹ́ pé ó necessary, you have to do all this, ensuring that your daughter has multiple sources of support. Ẹ lè lọ sọ́dọ̀ àwọn tó jẹ́ pé wọ́n lè help yín láti bá sọ̀rọ̀, àwọn therapist. In conclusion, protecting children from abuse within remarried families is a paramount responsibility for parents. Iṣẹ́ yín ni láti lè jẹ́ káwọn ọmọ yín mọ important ipe téèyàn bá abuse wọn. Please, ní àkójọpọ̀ gbogbo nǹkan tí mo ti ń sọ látàárọ̀, conclusion, protecting children from abuse within remarried family is a paramount responsibility for parents. Gbogbo òbí ní láti mọ gbogbo kíní, especially ìyá ọmọ náà, the mothers. By fostering open communication, education about boundaries, monitoring relationships, establishing safety measures, promoting empowerment, and involving support networks, parents can create an environment where their daughters feel safe, held, and protected. Remember, early intervention and prevention are key in safeguarding children, ensuring their health, growth, and development. Please, gbogbo kíní ó ń pọ̀ sí lọ́wọ́. Ẹ bá mi share fídíò ẹ̀ kó lọ káàkiri kí gbogbo ènìyàn kan lè mọ̀ wípé kí a tọ́jú àwọn ọmọ wa yálà láàrin pé àwọn obìnrin àti remarry ni àbí àwa tó jẹ́ pé a ṣì wà ní ilé ọkọ wa náà, but táwọn uncles, friends, male opposite sex tí wọ́n ń wá sílé wa. Ẹ jẹ́ kí a mọ̀ láti sọ fún àwọn ọmọ wa importance of this video. Ẹ bá mi share, please help us to share this video, and thank you for watching, and we will see you in the next video. Thank you. God bless you. Stay safe and stay blessed. I love you all. Bye.